sí ẹni tó rí àràfá ṣe láti jọ́dá nẹ́bì ti lọ bá nẹ́bì ti fẹ́ yàtọ̀ sí bàbá Mùlánà Sheikh Ibrahim nítorí pé Sheikh Ibrahim nìkan ni wọ́n pàdé ànẹ́bì Muhammad yaksatan ní fètètè báyìí ní lórí òkè àràfá ṣé ó pàdé ànẹ́bì wọ́n sì bà ànẹ́bì Muhammad lọ́wọ́ torí àníyàn tó ní kálukú ń dé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì tó bá lọ òkè àràfá àníyàn owó àníyàn ayé lọ́pọ̀lọpọ̀ ń bá. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ọ̀rọ̀ burúkú ni àmọ́ mẹ́rin lọ́wọ́ àtìmí àti ọlọ́mọ sì wá lóko làákàyè ọlọ́mọ sì wá lọ́nà bọ́ wá lágbọ́yé ẹ̀sìn yá ni tẹ̀lé sọ́nà àdébísà lásánà kátà lórí ẹ̀ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú ọlọ́run ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yìí ó tún wá mẹ́rin lọ́wọ́ láìpẹ́ yìí ni mọ̀sálábàgbàdé fídíò náà máa wò pé gbọ́lẹ́lẹ́ ìdí tó já wá káwá fèsì lórí irú ọmọ báyìí àbí ká dákẹ́ mọ̀sá tó rò gbọ́lẹ́ ó yẹ ká tiẹ̀ padà wá lẹ́yìn náà díẹ̀ tó ló ṣeéṣe kárí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn táwọn náà jẹ́ oníṣòfin bí ara wọn káwọn náà mọ̀ ní irú ọmọ dáadáa ó ní alẹ́ kí ni a wí ilé yọmọ nílà káyì kò túmọ̀ sí pé àwọn náà gbádùn àwọn òròrí burúkú yìí ọjọ́ kún agbárí gbogbo wọn náà ni ìyẹn bí bó ti sọ̀sọ́kúsọ yìí àwọn mélòó lẹ́rí tí wọ́n ti bá wọn tí wọ́n bá wí wọ́n kúkú mọbi tó ti jáde báwo bá ti ẹ̀dá mọ̀ pé agbólélé ìdí tó já wá àwọn mọbi tó ti wá wọ́n mọ ọmọ ilé ebo ni ẹ̀gbọ́n tí ń wí ẹ̀yìn ẹ̀gbọ́n tó sọ ó ní láti jọ́ta ní sanasana ti jáde láyé ẹnìkankan ò tí rí àràfá sí àfi Sheikh Ibrahim Inyas nìkan ló kọ́kọ́ lórí àràfá sí ó nítorí pé ó pàdé ànábì sanasana ní àràfá kọ́dà àwọn tó bára wọn lọ́wọ́ kí ló dé àdàdàdà kú ayé ọlọ́mọ ṣàánú wa àkọ́kọ́ náà sẹ́nu sùúrùtù ájì ní wípé kọ́dà káànábì sanasana mọ̀ wà láyé sẹ́nu sùúrùtù ájì ní wípé akápàdé ànábì sanasana ní àràfá kápá lọ́wọ́ lè yóò fi rí ájì ṣe tábà bí ọmọ yìí náà lérè pé sànábì sanasana wà láyé yóò ní rárá kò sí láyé mọ́ bó ti kú nínú àwọn fámìlì tiẹ̀ táwọn náà ò sí láyé mọ́ sọ pàdé wọn láàrin ìjà bíbú lọ ti pàdé wọn sẹ́ni tó bá ti kú sáà lè pàdé ẹ̀ tó ló ní Sheikh Ibrahim ó pàdé ànábì sanasana láìsùn ní o ọjọ́ ríra wọn báyìí tó rọrùn bẹ́ẹ̀ ẹni tí ò sí láyé mọ́ torí pé tí ọba tiẹ̀ nígbà tá a bá ti ní èèyàn ti kú Ọlọ́run gan fúnra ẹ̀ dájú ọ̀rọ̀ kan ànábì sanasana pé innaka mayyitun wa innahum mayyitun eré ànábì ọkù láyé àwọn wọn náà kọ̀ wá sí láyé mọ́ ọmọ pé nítorí ọdún wí gan wọ́n ń jà lùkùrá ní yíyàn ó kèké wá bí ọ léèrè nígbà tó ní láti jẹ́ tí ànábì sanasana ti kú láyé o ẹnìkan kan ò rí kò tí rárá fásí bí Sheikh Ibrahim ok ṣe nínú Sheikh Ibrahim àti Sheikh Ahmada Tijani ta lọ ṣáájú ara wọn kọ́ wá sọ pé Sheikh Ahmada Tijani ó pàdé ànábì náà òun ló sì kọ́kọ́ kú wọn ò bára wọn lọ́wọ́ ajẹ́pọ̀ náà rájì sí nù tí Sheikh Ahmada Tijani ọba ti wá rájì sí ọfà bùkù kánù àbọ̀ pọ́nlé ok tọba wá ní kò rí ájì sí ni jáwọn yòókù rẹ̀ náà ó yé wa wípé ọmọ dáadáa ní ọ láwùjọ àwọn ẹ̀kejì ni wípé tó bá jẹ́ pé nínú Sheikh Ibrahim àti Sheikh Ahmada Tijani tó ẹgbẹ́ Sheikh Ahmada Tijani bá ní ọ̀gá tó wá jẹ́ pé àǹfààní rírí ájì sí tí Sheikh Ibrahim Inyas rí sí Sheikh Ahmada Tijani wá kò fún ẹ̀ tó ẹ̀kọ́ tó máa jọ gàmọ́ torí pé nínú ọ̀kan pàtàkì nínú iṣẹ́ téèyàn lágbára ẹ̀ tó ṣe ní ájì wà á jẹ́ pé Sheikh Ahmada Tijani náà wọ́n kà sí lọ Mọ́kà lásán ṣé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin Tijani ọmọ yìí ìwọ lu Ọlọ́run bolo àti jáwá ọjà kéèyàn máa ń tọ́lọ̀ ti yànnà náà pé innaka mayyitun wa innahum mayyitun ìrẹ́ ànábì ọkù láyé àwọn tó ń wò náà òkú kọ́ máa sọ pé àìgbé wọn pàdé ẹ̀ lọ́nà ọ̀ ń dì náà yàrá Kùránì ní gbogbo wàhálà fìtínà tó ṣẹlẹ̀ lẹ́yìn kọ́ ànábì sálà láàrin àwọn sọ̀hábà sálàbí jáde sí wọn gbogbo fìtínà gan tó ṣẹlẹ̀ láàrin ọmọ ẹ̀gbọ́n Fatima àti Abubakar náà ṣe ànábì jáde sí wọn pé ọmọ mi lẹ́yìn ọmọ mi ní kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àìmọye ọ̀rọ̀ táwọn sọ̀hábà fà mára wọn lọ́wọ́
èyí tó kílẹ̀ sẹ́lómi èyí tí ò kílẹ̀ sí ibi ẹnu ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ìyàwó Aisha ló kílẹ̀ sí kò kílẹ̀ sẹ́lómi àwọn àfáà gbìyànjú wọ́n sún mọ́ra wọn pé kí ni wọ́n gbọ́yé wọn fi rí báyìí eléyìí kí ló tó Ànábì sallallahu alaihi wasallam yọjú sí wọn pé tọ̀ níjọ́ tó dáadáa ní Madina tó jú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ọ̀rọ̀ náà lójú ayé Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n lọ bá lórí múmbàrí níjọ́ Jímọ̀ pé ojú ọmọ arọ́ báwa bẹ́ lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ti tẹ́wọ́ ọbẹ̀ lọ́wọ́ òjò bá bẹ̀rẹ̀ sí rọ̀ òjò yìí ọ̀dá títí tó fi di Jímọ̀ míì tó tẹ̀lé wọ́n tó lọ bá Ànábì pé òjò ti pọ̀ ju Ànábì tó tẹ́wọ́ sọ́nà òjò tún dá lẹ́yìn ikú Ànábì sallallahu alaihi wasallam tí ò sí láyé mọ́ tí ọ̀dá yìí tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sànábì jáde sí wọn kálukú wọn bẹ lọ́n ni nígbà tí tòbí kí ló wá dé ọlọ́mọ sáánù wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ìbéèrè ni o nínú Sheikh Ahmad Tijani àti Sheikh Ibrahim Niass tí Sheikh Ahmad Tijani ọba rí ájì sí tí Sheikh Ibrahim Niass ti rí sí kálàbùkù kan náà méjèèjì